pẹ̀lú bí ìnira ọ̀wọ́n gógó àti ebi bó ṣe gba orílẹ̀-èdè Nàìjíríà tí ètò ààbò náà tó tún mẹ́hẹ kọjá sísọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tú àṣírí àwọn tó wà nídìí ètò ààbò tó dàrú. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn alágbára Nàìjíríà tí wọ́n rí jẹ níbi owó ìrànwọ́ epo tó lóyìnbó ń pè ní subsidy tí Nàìjíríà ń san tẹ́lẹ̀ tó ń dá dúró, àti àwọn tó ń rí jẹ níbi subsidy tí wọ́n ń san lórí náírà sí dọ́là tó ń dá dúró. Ó láwọn gan ló wà lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé ara ń ta wọn gidigidi. Ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí tí í ṣe 20 nínú oṣù karùn-ún ọdún yìí 20th of May 2026 ní Tinubu sọ̀rọ̀ yìí ní gbọ̀ngàn Moson Center tó wà lágbègbè Oníkan ní ìpínlẹ̀ Èkó, níbi tí ọ̀kan lára àwọn àgbà nílẹ̀ Yorùbá Olóyè Ayọ̀ Ọ̀pádòkun tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ tó jà fún òmìnira Nàìjíríà ìyẹn National Democratic Coalition NADECO lásìkò ìjọba Ọ̀gágun Sani Abacha lọ́dún 1993 sọ́dún 1998. Lásìkò tí bàbá náà tó ń ṣe ìfilọ́lẹ̀ ìwé NADECO ẹni Tinubu inú ti tú àṣírí yìí tó sì jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ àwọn alágbára Nàìjíríà ni wọ́n wà lẹ́yìn gbogbo ètò ààbò tó dàrú. Tinubu sọ̀rọ̀ yìí nínú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó ṣojú ẹ̀ níbẹ̀, Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí ara ń ta tí wọ́n rí jẹ nínú owó subsidy àti owó subsidy tàbí lórí dọ́là ò ní wọ́n wà lẹ́yìn wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí Tinubu sì ní wọn lè kóhun láyà jẹ o nítorí pé òun ti múra gírì láti ṣẹ́gun wọn. Kódà ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí Olóyè Ayọ̀ Ọ̀pádòkun tó bọ̀ òun sọ pé kò ní ṣe fún Nàìjíríà ó ní kó fọkànbalẹ̀ bóun bá ti lè gba tíkẹ́ẹ̀tì fún sáà kejì tó ń jáwé olúborí lọ́dún tó ń bọ̀, òun yóò wá ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún gbogbo ọmọ Nàìjíríà. Àwọn èèyàn pàtàkì tó wà níbi ìfilọ́lẹ̀ ìwé náà ni Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà Àrùsà àkọ́kọ́, Sẹ́nitọ̀ Bọ̀dé Ọlájùmọ̀kẹ́, ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ Olisa Àgbákùbà, olùdásílẹ̀ ìwé ìròyìn Vanguard Alàgbà Sam Amuka, Jùmọ̀kẹ́ Anífowóṣe, mínísítà ọ̀rọ̀ ìròyìn tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Labaran Mako, gbajúgbajà òṣèré tíátà obìnrin lédè òyìnbó ní Jọkẹ́ Silva, gbajúgbajà àjàgbàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn obìnrin ní Joy Òkè Odùmákin, àwọn èèyàn bíi Ọláwálé Ọ̀ṣun, amòfin Abdulwahab Shittu, Moshood Ẹ̀rúbàmí,